Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Èní ni March 10, 2025. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ọjọ́ ìbílẹ̀ ni mo kí yín ẹ kú ọdún, ẹ kú ìyèdún. Happy Sunday to you all. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Gist tá a gbọ́ òun ni lórí one of the elders tí wọ́n ní pé ìjàmbá ṣẹlẹ̀ sí. Kí ló fa wàhálà yìí? Wọ́n ní àti ìgbà tí bàbá wa àti ìyá onífá tí wọ́n ti bẹ̀rẹ̀ sí tún gbogbo ọ̀rọ̀ inú ààfin tò. Wọ́n ní àtìgbà yẹn ni oníkálukú wọn ti so ewé agbéjẹ́mọ́wọ́. Ṣùgbọ́n wọ́n ní elder yìí wọ́n ní ṣe ló gbé ọ̀rọ̀ àǹtí wa sórí lórí Ọ̀yọ́túnjí village tí bàbá Wẹ̀rìnlá fẹ́ mú Tádéníkáwò lọ. Wọ́n ló ní ọmọ àǹtí wa ló yẹ kó lọ sí Ọ̀yọ́túnjí village nítorí pé double prince ni. Ẹ̀yin èèyàn ilé. Ṣé ẹ mọ̀ pé àwọn ara nǹkan tá à ń sọ ni wípé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nínú palace bàbá Wẹ̀rìnlá. Nítorí gbogbo ìgbésẹ̀ yìí, òun ni ìyá onífá ló fi wá sí inú ààfin bàbá Wẹ̀rìnlá nítorí pé wọ́n mọ̀ pé competition ni ọ̀rọ̀ yìí máa fẹ́ já sí. Wọ́n ní àtìgbà tí ìyá onífá tó ti lọ ń ṣe gbogbo àwọn ritual tí wọ́n ń ṣe ní Odùduwà forest. Wọ́n ní àtìgbà yẹn ni oríṣiríṣi àṣírí ti ń tú ní inú palace bàbá Wẹ̀rìnlá. Ṣùgbọ́n wọ́n ní ẹ̀rù ń ba àwọn elders yìí tí wọ́n support kábíyèsí wípé wọ́n ní kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ ancient sword ni bàbá Wẹ̀rìnlá náà fi ń halẹ̀ mọ́ àwọn ní inú palace. Ẹ̀yin èèyàn ilé. So ẹ̀rù tiẹ̀ ń ba gbogbo àwọn elders yìí pẹ̀lú ancient sword bàbá wa. Wọ́n ní tí èèyàn bá ṣe ibi kò yẹ kéèyàn máa bẹ̀rù náà. Tó bá jẹ́ pé nǹkan tẹ̀ ń ṣe kò ń ṣe wípé ẹ̀ ń ṣe nǹkan burúkú ní inú ààfin bàbá Wẹ̀rìnlá, kí ló dé tẹ́rù ń bá yín? Ṣùgbọ́n wọ́n ní kábíyèsí fi ọ̀rọ̀ wọn náà fi múlẹ̀ o wípé nǹkan tí àwọn bá máa ṣe ni àwọn máa ṣe, kò sẹ́ni tó lè yí ìpinnu àwọn padà. Wọ́n ní bàbá Wẹ̀rìnlá tẹ̀síwájú pé ọmọ àwọn ní Tádéníkáwò, ọmọ àwọn dẹ̀ ni ọmọ àǹtí wa náà. Wípé kí àwọn elder yìí mọ̀ wípé ẹ̀gbọ́n òun ni Tádéníkáwò wọ́n jẹ́ sí gbogbo àwọn ọmọkùnrin tí àwọn bí. Wípé kò dẹ̀ sí nǹkan kan tí èèyàn kan lè ṣe sí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn ilé. Bí a ṣe ń sọ̀rọ̀, wọ́n ní a mọ irú ìgbésẹ̀ tí elder yìí lọ gbé. Ṣùgbọ́n wọ́n ní ìjàmbá ṣẹlẹ̀ sí elder yìí. Nǹkan tí a gbọ́ nìyẹn. Ẹ̀yin èèyàn ilé. Àfi kí Ọlọ́run Elédùmarè kó ṣàánú bàbá Wẹ̀rìnlá. Ṣé ẹ rí gbogbo àwọn ìjà tí àwọn sisi wa gbogbo yìí ń jà nínú ààfin bàbá Wẹ̀rìnlá yìí? Mi rò pé ó lè dúró o. Torí ìjà owú ni wọ́n ń jà. Tí ò bá ń ṣe ti ancient sword gan àti ìyá onífá tó wá sí inú palace bàbá Wẹ̀rìnlá. Ọ̀tọ̀ ni nǹkan tí ò bá ṣẹlẹ̀ o. Ẹ̀yin èèyàn ilé. Ọ̀tọ̀ ni nǹkan tí ò bá ṣẹlẹ̀. Wọ́n try gbogbo best wọn láti ṣe ìkà fún Queen Naomi. Ṣùgbọ́n Ọlọ́run ò fún wọn ṣe. Ẹ̀yin èèyàn ilé. Ọlọ́run ò fún wọn ṣe rárá. Àfi kí Ọlọ́run Elédùmarè ọba aláàánú kó ṣàánú fún bàbá Wẹ̀rìnlá. Bí a ṣe ń sọ, wọ́n ní ìjàmbá tó ṣẹlẹ̀ sí elder yìí, wọ́n ní kì í ṣe kékeré. Torí wọ́n ní ẹnikẹ́ni tó bá ti gbọ́wọ́kọ́wọ́ báyìí nínú palace bàbá Wẹ̀rìnlá, wọ́n ní ancient sword ló ń kọjú ìjà sí wọn o. Nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní ancient sword ló ń kọjú ìjà sí wọn. Ẹ dẹ̀ mọ̀ wípé ara nǹkan tí gbogbo àwọn àǹtí wa gbogbo tán fi tọwọ́ ọmọ wọn báṣọ nìyẹn torí wọn ò mọ àrà tí ancient sword lè fi wọ́n dá. Àtìgbà tí ìyá onífá ti dé báyìí, oríṣiríṣi àṣírí la gbọ́ pé ó ń tú. Bí àǹtí wa ṣe gbé
ère ọkọ àtabo wá sínú ààfin tó lọ rì mọ́lẹ̀, àṣírí tú. Ẹ̀yin náà gbọ́ ti ọmọ ọ̀dọ̀ èyí tá a tún sọ fún yín tán ní ó gbóyún. Tán ní àǹtí wa láwọn máa fún ọmọ ọ̀dọ̀ yẹn ní 10 million àbí 15 million wípé kó fi gbóyún. Tán láṣìírí tú. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nínú pálásì bàbá Wẹrẹ́nlá, ṣùgbọ́n gbogbo nǹkan tá à ń sọ yìí allegedly ni o. A sí nínú pálásì bàbá Wẹrẹ́nlá o, àbá wọn gbé o. Nǹkan tá a gbọ́ làwa torchlight sí. Ṣùgbọ́n èmi mọ̀ pé òótọ́ máa lékè ní agbára Ọlọ́run. Gbogbo àwọn ọ̀tá tí wọ́n fẹ́ da ọ̀nà àti nǹkan tí bàbá Wẹrẹ́nlá ń ṣe, tán fẹ́ dàrú, Ọlọ́run Elédùmarè ó máa jẹ́ kí àṣírí wọn máa tú síta ni. Àṣírí gbogbo wọn ló máa tú síta lẹ́yọ kọ̀ọ̀kan. Ọlọ́run Elédùmarè kò ní ya Kábíyèsí àti Queen Naomi o, torí ọ̀rọ̀ gbogbo owó yìí, ọ̀rọ̀ Kábíyèsí àti Queen Naomi náà ni gbogbo ẹ̀ dá lé lórí. Tó bá jẹ́ pé Kábíyèsí, tó bá jẹ́ pé kò sí nǹkan kan láàrin àwọn àti Queen Naomi wọ̀n nísìnyí, ẹ máa rí pé wọ́n ò ní máa ṣe nǹkan tó ń ṣe. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Kábíyèsí àti Queen Naomi náà ni gbogbo ẹ̀ dá lé lórí. Ẹ̀ẹ́dẹ̀ lè yà wọ́n, ẹ̀ lè tú wọn ká. Wọ́n ti sọ wípé òrìṣà òkè ló so Kábíyèsí àti Queen Naomi pọ̀. Àfẹ́ni tó bá fẹ́ bá òrìṣà òkè jà ló kù. Ẹ̀yin èèyàn ilé, ibi tá a máa rí mọ lénìí nìyí, ṣókí báyìí lọ bí oge. Orúkọ mi ni Máṣọ́lá, kò yí padà o. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. Ẹ má gbàgbé prize giveaway wa ó ń bọ̀ ní April 15. Gbogbo orúkọ àwọn èèyàn tí a mú, mo máa pè lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ jọ̀ọ́, ẹ pay attention sí orúkọ yín. Èèyàn 20 ni a mú fún prize giveaway yìí at HULDAMO at udamo. Tẹ́ bá ti gbórúkọ yín, ẹ send account number yín sí masholagistv@gmail.com at Fèyíṣayọ̀ Ògúngbadé. Ẹ jọ̀ọ́ o, ẹ send account number yín kó tó di April 15. Tó bá ti kọjá April 15, prize giveaway máa close o. At Abisoye Okubanjo, at Grace Adeleke 55, at Jemilatogun Sanya, at Jemilatogun Sanya, at Idowu Alabi -Asama, at Omowoli, at Ruth Openiyi, at Mary Ogunkunade 2560, at Adejoke Alao -R9R, at Julie Okunola, at Yetunde -D2C, at Chris John -VLC IV, at Funmi Ibitoye 4786, at Grace Omowumi 4838, at Omotunrayo Oladele -06L, at Ibire Sarah, at Ibire Sarah. Tí mi bá porúkọ yín dáadáa, ẹ má bínú, bọ̀ mo máa post ẹ̀, ẹ máa rí. At Elizabeth Olúwafúnmi wá 9798, at Alagbe Fatima. Gbogbo orúkọ yín mo máa post gbogbo ẹ̀ máa rí. So ẹ̀yin tẹ́ bá gbórúkọ yín, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kó tún di 3 months time, a tún máa ṣe mí. Ọlọ́run Elédùmarè á nífẹ̀ẹ́ yín, ẹ̀yin náà ẹ máa comment, ẹ máa follow wa, ẹ dẹ̀ máa share àwọn gist wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Happy birthday to you. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ẹ̀kan sí, happy birthday, long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV ń kí yín o.